tó ti ń bẹ ní iwájú wa tí àtòrí ẹ̀ wá àwa tí a pè lánàá a ò ní ní ẹ̀tọ́ àti gba kọ́ọ̀lù wa lónìí torí pé àwa ti pè àti ṣe tiwa lẹ́yìn àmọ̀rí tí àwa tí a tún pè tí a jẹ́ àwọn tuntun tí wọ́n wọlé lónìí. Nínú àwọn tí wọ́n pè lánàá náà ni brother wa Abdullahi láti Sagbado àti sister wa Hanifa tí n bá sí pé àti Wikaya sister wa Wikaya àti brother wa Hussein àti brother wa Abdulrahman bẹ́ẹ̀ ni àti sister Mufidat bákan náà àti brother wa Shakir àti brother wa sister wa Hadiya láì gbàgbé sister wa Ramziya tí ó jẹ́ pé àwọn ni wọ́n pè wọlé kẹ́yìn. So àwọn sister àti àwọn brothers tí àpòkàn wọ̀nyí àwọn ò ní àǹfààní àti bá wọlé torí pé tí a bá ti gbókan àwọn ò ní jẹ́ kí wọ́n participate torí pé ní àwọn ti pè ní àná ká fún àwọn ẹlòmíràn ní àǹfààní. Àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ ni bàbá ti ń pè tí à ń pè báyìí àmọ̀ bèrò kan yín ẹ sọ kọ fún wa ẹ sọ èjì ẹ sọ bí tẹ́ ti pé ẹ sọ kọ́ lékè oyin ẹ wàá sọ ibi tí ẹ ka Kùránì yìí dé kí ọlọ́run odò ti wà. So ohun tí a ní ní ètò ní àwòrán yìí nìyẹn. Lẹ́yìn ìgbà tí a bá béèrè bíi méjì lọ́wọ́ yín nínú Al-Qur'an ẹ ní àǹfààní fún ìbéèrè nínú àwọn síra ìyún ìtàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti fiqh tí ó ń jẹ́ òfin ẹ̀sìn àbí òfin àwọn ìrun àtàwọn tó jọ bẹ́ẹ̀ lọ kí Allah subhanahu wa ta'ala kó gba ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan àti àwọn sheikh wa bá ní ohun tí wọ́n bá ti ń fèsì àlékún lórí ẹ̀. Nítorí ẹ̀kọ́ kò sí àlékún ọ̀kan insha Allah. ẹgbọ́n sókè dáadáa ẹgbọ́n sókè. Nítorí àsìkò ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú insha Allah bó ṣe wà náà nìyẹn. tó nítorí àkókò kẹbi àwọn afáwa ṣe sọ ojú òpó àti wá sílẹ̀ báyìí bọ̀ kẹ́yẹ̀ mú wa ẹ̀ ti ń bẹ ní etí gbọ́ ẹ pọ́ lórí 92 0 3 97 iṣẹ́ bẹ̀rẹ̀ náà nù àdúgbò wo Al-Qur'an kọ́kọ́ fẹ́ sọ̀kalẹ̀ sí ní òwúrọ̀ yìí àdúgbò wo náà ni ọmọ olórí náà tí ó jáde wá ní òwúrọ̀ yìí ẹ tún pè wá lórí 90 07 63 náà ni ojú òpó ní òwúrọ̀ yìí láti fi dá sí ètò yìí ẹ má bẹ̀rù ẹ má fòyà gbogbo wa pátá mọ̀ pé ẹ ti dìde nílẹ̀ ní àdúgbò yòówù níbi yòówù tí ẹ bá ti náfààní tí ẹ bá ti ń gbọ́ wa ní òwúrọ̀ yìí 97 24 26 salamu alaikum salamu alaikum kí ni orúkọ rẹ bolo tí ń pè wá Saheed láti àdúgbò bonu láti Sàgbàdo kí ló kọ ọmọ ọdún mélòó ni ọ́ ọmọ ọdún 12 ilé kí ló kọ lé kéwù rẹ Darul Ulum. Allahu Akbar. tó àkí àwọn mudir wa ní Darul Ulum àwọn sheikh wa Abdulhamid àrípín ní àti àná àwọn mọ̀lẹ́kẹ́ inú wọn náà ni wọ́n ń wọlé jù àwọn náà wọ́n kọ́kọ́ wọlé lánàá àwọn náà wọ́n sì kọ́kọ́ wọlé so àkí wọn. Brother wa Saheed ìmọ̀lẹ́ ká Kùránì yìí dé jùzà àmà ok ẹ bá ní ká nínú Al-Qur'an níbi tí Ọlọ́run bá ti sọ pé a'udhu billahi minash shaitanir rajim sẹ́ǹgbọ́ mi. Inna batasha rabbika lashadid. Ẹ tún kà bí ń gbọ́. Now. Mm-hmm. Mm-hmm. Now. Now. Mm-hmm.
أتبعي كي قلبه بل الذين بل الذين كفروا بني دوبي brother wa Said tí wọ́n bá tí inú sura Ọlọ́run bá ti sọ yìí pé la yaslaha illa al-ashqa inú sura òní suratul A'la brother Said gbáwó inú suratul Layl la yaslaha illa al-ashqa ẹ wà létí gbọ́ wọn á dá yín lọ wọn béèrè lọ́wọ́ yín. ẹ béèrè. ní abẹ́lẹ̀ ìbéèrè afawa Said insha Allah kí ni wọ́n ń pè ní takbiratul ihram. takbiratul ihram kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ingba Allahu akbar 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 batobi Allahu akbar. tó brother Said mọ ọbẹ létí gbọ́ tó ẹ ṣeun akí ọmọ wa Said tí wọn kọ́kọ́ pọ aláṣàgbàdo ní ilé ẹ̀kọ́ Darul Uloom ojókòó tó ti sílẹ̀ báyìí lórí 92 97 24 26 26 àti 90 07 63 ojúkòó àti sílẹ̀ báyìí fún àwọn ọmọ wa ẹ má jẹ́ kí ẹ̀rù báyìí ẹ̀rí pé à ń fi kànlẹ̀ kí ó gbọ́ ẹ̀kọ́ lè yanjú òun náà ni ó yẹ káwọn ọmọ wa kó ti wà lójú fò báyìí gbogbo yín òbí wa àsìkò tí ó yẹ kí á mọ ohun tí àwọn ọmọ wa tí wọ́n ké ní ìlẹ̀kẹ́ náà ní àwà yìí Spoon FM hello salamu alaikum kí ló kọ́ yín. Mohammed láti Zongo ọmọdún mélòó ni. ọmọdún 11 kí ló kọ ilé kéwú yín. Nuru Huda tó. brother Mohammed ibo lè ká kúrò yín dé. Nuru Hudaya. Nurul Hidaya Nurul Hidaya Nurul Hudaya. Nurul Hidaya. Brother Said. Mohammed. Okay, brother Mohammed ẹ jẹ́ mọ́ bínú torí t'Ọlọ́run ẹ ṣe pọ̀. Ibo lè ká kúrò yín dé. Suratul A'la. Okay, ẹ bá ní ka a'udhu billahi minash shaitanir rajim. ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. para sẹ́yìn ẹni sọ̀rọ̀ ẹ para sí قد أفلح. كذبت زبود قول ثمود سلام عليكم انصر برا محمد كذبت ثمود بطغواها اتمك لا يا كاكيمبو ثمود okay mo ti gbọ́ okay brother Muhammad ìbéèrè kejì ẹ bá ní ká a'udhu billahi minash shaitanir rajim ẹ má gbọ́ ṣé ń gbọ́ mi. فأنذرتكم نارا تلظى inú sura òní. نعم فأنذرتكم نارا تلظى inú sura olówà.
hello Suratul Ala. inú suratul A'la Ibrahim Muhammad gbà ó Wasamai wa tariq. àti A'la tẹpẹ àti wa tariq tẹbá ní wasamai wa tariq ẹ sì lẹ́yìn wà ní A'la ẹ ti rí pé ẹ ti fò kọjá bí tí ẹ lẹ́yìn wà nìyẹn so inú suratul Layl ló wà ẹ wọlé tí gbọ́ wọ́n béèrè lọ́wọ́ yín. tó afọwà Muhammad ìbéèrè tí a fẹ́ béèrè náà ni pé ìrun Maghrib rákà mélòó ni. ṣé mẹ́rin ni àbí mẹ́ta. mẹ́ta ok àwọn ìrun tí a máa ń kí láàárọ̀ àti tá a máa ń kí ní sùúrù èyí tá a máa ń kí láàárọ̀ àti tá a máa ń kí ní aago kan àti aago mẹ́ta bó wọn ṣe máa ń pè wọ́n. àsùbà. ndúró náà farabalẹ̀ o ìrun àárọ̀ báwọn ṣe máa ń pè bó làwọn lárúbá ṣe máa ń pè. àsùbù hàhán. az-zuhur. tí aago mẹ́ta ń kọ́. asir tó al-asr ọlọ́run yóò pẹ̀lú àṣà ọlọ́run àṣẹ àwọn àlè ti bọ̀ jazakumullahu khairan. tó báwọn ọmọ ìdẹ̀sẹ̀ ń ṣe inú mi ń dùn wọ́n tún kún ẹ̀kọ́ ni Sport FM àlọ́. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum. 97 24 26 26 90 07 63 61 92 03 60 31 náà ni ojú òpó àti ní ẹlòmíì tí àwọn tí wọ́n tún pè wá. Salamu alaikum. Salamu alaikum. ẹ dáa kí ló kọ́ bá lẹ́nu tó pè wá. Wa alaikum salam kí ló kọ́ yín. Lawal. Fawaz láti kilo ọmọdún mélòó ni. láti pota ọmọdún mélòó ni. kílẹ̀ pé 13 ọmọdún mẹ́tàlá. kí ló kọ́ lè kéwù yín. Darul Ulum tó bismillah Imam. Brother Fawaz imole ha Quran yìí dé. Juz'a amma ok ẹ ṣe pọ̀ ẹ bá ní kà ní inú a'udhu billahi minash shaitanir rajim. sẹ́yìn gbọ́ mi. Quran ní a'udhu billahi minash shaitanir rajim. fi suhufin mukarramah. Ẹ tún kàkẹ́ gbọ́. Ẹ tún bẹ̀rẹ̀ àti kàfí. fi suhufin mukarramah mọ́sọ́. Naam. lẹ́ẹ̀kan sí. Naam. ẹ tún bẹ̀rẹ̀ kà. قتل الإنسان أتمنى كاتنغو قتل الإنسان ما أكفره نعم من أي شيء خلقه. ولا أشوفه brother Alejo brother Fawaz sẹ́yìn gbọ́ mi. ọ̀dà Kùránì sọ̀rọ̀ kan o sẹ́mọ̀ tí Kùránì wí sẹ́. ó ní hal ataka hadisu Musa inú sura ó ní.
هل أتاك حديث موسى ألو Fawaz ó ti kó ní ojú òpó Fawaz ti kó ní ojú òpó Allahu Akbar. Fawaz lè padà wá láti wá dáhùn àwọn ìbéèrè tí ó kù owó tọ́nu pọ̀tábù anírira owó sínú pọ̀tábù kí ni yóò pa nǹkan kan mọ́ ẹ fi owó yìí jẹ́ ká fi ra àlùjọ náà fún àwọn ọmọ wa Alejo Sport FM salamu alaikum kí ni orúkọ ẹ Rashidatu Yusuf ọmọ ọdún mélòó ni ọ 9 years ọmọ ọdún mẹ́sàn-án àdúgbò bó lọ wà Sàgbàdo kí ló kọ́ lé kéwù rẹ Darul Ulum tó Imam bismillah. Sister Rashida ibo le ha Qur'ani yìí dé o. Suratul Buruj donc wà ní catégorie Suratul A'la nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. Ok ọ̀dà ẹ bá ní ka Suratul A'la gẹ́gẹ́ fún ẹ. Sister Rashida ẹ ṣé pọ̀ ẹ bá ní sọ inú súra wo ni àyà yìí wà mọ̀ ń bọ̀ o. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة inú súra wo ni. Suratul Sister Rashida ẹ gbìyànjú díẹ̀ sí nínú súra wo ló wà. Ọ̀dà Suratul Balad inú Suratul Balad ló ẹ gbìyànjú Ọlọ́run bá ti san yín lẹ́san jazakumullahu khair. tó Sister Rashida ọdún mélòó ni ànábì wà tí ìyá rẹ̀ fi kú. tí ìyá rẹ̀ fi jáde láyé. ọdún mélòó ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam wà tí ìyá rẹ̀ fi jáde láyé. ọdún mélòó ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam wà tí ìyá rẹ̀ fi jáde láyé. ìbéèrè wọn lè fún Now 7 years old. ẹ gbọ́ o ànábì Muhammad wà ní ọmọ ọdún mẹ́fà tí ìyá rẹ̀ fi jáde láyé. 6 years old. 6 years old amẹ́gbìyànjú inshallah ẹ mọ̀ wọlé tí ì bọ̀. ẹ mọ̀ bẹ́lẹ̀ tí gbọ́ tó ojúlẹ̀ṣe Radio Sport FM náà ni a tún wà ní òwúrọ̀ yìí ẹ̀rẹ́ bí àwọn ọmọ wa ṣe ń gbìyànjú àwọn ọmọ tí ń kọ́ níbo ni wọ́n wà ṣe wọ́n sùn lọ́wọ́ náà báwọn náà ti wà lójú fún ẹ pè lórí 97 26 26 àti 92 03 63 àti 90 07 63 61 900763 assalamu alaikum. Wa alaikum salam kí ló kọ́ bẹ̀rẹ̀ sí pé wá. Abdallah láti Siplonu. láti Siplonu ibo ni Siplonu yẹn wà. ní ọ̀nà Chevienu. ọ̀nà Chevie ọmọdún mélòó ni. ọmọdún 12 kí ló kọ́ lé kéwé. Darul Naim tó Imam. Afa Abdullahi
إن بولي لها قرآن يدي بروج سورة البروج جزء أعلى نيابي شاء الله. طب ابنك أعوذ بالله من الشيطان الرجيم وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن سبحان مكة من الشيطان الرجيم كلا لا كلا بل لا كلا بل لا تكرمون أتمنى وأما إذا ما وأما إذا ما وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن أعوذ بالله من الشيطان الرجيم وأما إذا أبتلاه ما ابتلاه ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتقولون التراث أتمنى وتا وتقولون التراث أكلا لما وتحبون المال حبا brother جما Abdullahi ẹni sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀bá ní ẹja sí báyìí now tí wọ́n bá ní wa amma bi ni'mati rabbika fahaddith ń sọ̀rọ̀ ọlọ́wà سورة الضحى Suratu Duha ẹ̀ṣẹ̀ pọ̀ ẹgbà ìbéèrè mi. tó fọwọ́ Abdullah àkọ́kọ́ náà ọmọ ọdún mélòó ní ọmọ ọdún 12. ọmọ ọdún 12 tó ìbéèrè kan sọ wípé kí ni ìyàtọ̀ tó wà láàrin al-adhan àti al-iqama adhan àti iqama ìyàtọ̀ wo ló wà láàrin méjèèjì. àdá ni èrò pípé irun pípé ẹ pè dáadáa irun kí ni. ìrun pípé ìran pípé irun pípé ọ̀rọ̀ iqama ńkọ́ ìkan máa jẹ ìgbénu dúró ìgbérun dúró tó ìyàtọ̀ wo ló wà láàrin méjèèjì ìyàtọ̀ wo ló wà láàrin méjèèjì a ti mọ̀ pé ìtumọ̀ wọn nù ìyàtọ̀ wo ló wà láàrin méjèèjì. ìyàtọ̀ wo ló wà láàrin adhan àti iqama. naam fàdọ́là tó ìyàtọ̀ wo ló wà láàrin méjèèjì. yàtọ̀ sí pé à ń kírun ìgbédó àti kírun no fàdọ́là al-adhan àmọ́ bí ìkan máa gbé wọn dúró ok ní sùúrù al-adhan a máa ń pè ní ẹ̀ẹ̀mejì iqama máa ń pè ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan so ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ náà nìyẹn. tó mo rò pé afáwọn Abdallah wọn ti gbọ́ ìbéèrè ẹ mọ́ bínú tẹ́ bá ń pè wá tí àbá tètè máa gbé àwọn ìpè àfẹ́ kí aṣèlẹ̀ kọ̀ọ̀kan ni salam aleikum salam aleikum kí ló kọ ibẹ̀ sí pè wá Babájídé Kàdíjà Babájídé Kàdíjà láti àdúgbò wo nu àkéde láti nàbà ọmọ ọdún mélòó ni ọmọ ọdún 12 ọmọ ọdún 12 kí ló kọ́ lé kéwú yín dáàrú wàsúnà Daru Kitabu wa Sunna Daru Kitabu wa Sunna. Daru Kitabu wa Sunna tó bisimilayi mọ́
Ajá wa Khadija níbo lẹ ká Kùránì yìí dé juz'u amma barakallahu fik ya salam ọdún mélòó lẹ ní ọdún méjìlá juz'u amma ara ẹ bá ní kàwé yawma yaqumu an-nasu li rabbil alamin. يوم يقوم الناس لرب العالمين. أتوبي يوم يقوم الناس لرب العالمين يوم Okay, sister Khadija. Ẹja ṣe báyìí. A'udhu billahi minash shaitanir rajim. Wujuhun yawma'izin khashi'ah. Assalamu alaikum. Sister Khadija. Ẹ ṣe pọ̀ ẹgbà ìbéèrè. tó ní abala ìbéèrè Sister Khadija kí ni àwọn ọ̀ranyàn àlùwàlá kíyàn láníyàn àwọn ọ̀ranyàn àlùwàlá ìtàmọ̀ sí faraidul wudu kí làwọn ọ̀ranyàn àlùwàlá. ìbéèrè wọn lè ọ̀dà Allahu akbar. ẹ padà wá ẹ ṣé jazakumullahu khairan. àtúndé ẹlòmíì ní ojú òpó tí wọ́n ń pè wá salamu alaikum kí ló kọ́ bẹ́ẹ̀ tí ń pè wá madam látàgọ́ bisimilayi kí ni ọmọdún mélòó 16. Assalamu alaikum warahmatullah. Sister Mariam. Ọmọdún mélòó nìyí 16 years àbí? Níbo lẹ ká Kùránì dé? Suratul Mulk. Ẹ ṣe pọ̀ ọlọ́mọdé sẹ́yìn lẹ́sẹ̀. Kí ló kọ́ lékè yín? Nurul Islam. àdúgbò wo lẹ wà? Fèrèkúì. Ẹ bá ní gbé láti A'udhu billahi minash shaitanir rajim. Ṣé ń gbọ́ mi? Okay. Okay, ẹ jẹ́ gbọ́ báyìí. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا ṣé kí n tún ka fẹ́ gbọ́ àbí. أعوذ بالله من الشيطان الرجيم وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة سيبو إجا naam salamu alaikum
Allô? Sister Mariam. Allô? Bismillah. Ok, Sister Mariam, ẹ yá lọ báyìí. Ẹ ka Bismillah. Resu ní dára wọn. Sister Mariam. Ok, ẹ bá ní ká. Kum fa anzir. أعوذ بالله من الشيطان الرجيم قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز وثيابك فطهر نعم والرجز فاسجد والرجز والرجز أني سورو أني نعم ويا أني سورو سيبقى أني والرجز فهجرني فهجر ساتبوامي والرجز فهجر Kálọ̀ sábàlá bẹ́ẹ̀. ẹ gba ìbéèrè. tó ní abala ìbéèrè Sister Mariam. Sister Mariam, ní abala ìbéèrè, kí ni orúkọ bàbá ànábì àti pé ọdún mélòó ni ànábì Muhammad sallallahu kí bàbá náà tó kú? Bàbá tó bí bàbá ànábì yẹn grandpa àbí? Aha. So kí ni orúkọ bàbá tó bí bàbá ànábì? Ní èdè Ègùn wọ́n máa ń sọ pé Prophet Muhammad sallallahu alayhi wa sallam bẹ tọ́gbé. Mi le programme mi la te do gangbe fa le mi le fon bi ma te do anago gbe oyan anago bi ma te da anago gbe do gangbe fa mi mi la qualifier ma wo champion mi se lide. Allô? O se ke mo bi fia. Donc me laisser Prophet Muhammad bi tọ́gbé. Le ko yo ni o kí ló kọ ẹ. tó àwọn èèyàn pọ̀ lójú òpó tí a fẹ́ gbà ẹ jẹ́ kí a tún gba ẹni tí wọ́n ń pè wíwá yìí. Salam alaikum. Salam alaikum. Salam alaikum. Salam alaikum. Salam alaikum. Assalamu alaikum. Kí ló kọ ìbọ̀lẹ̀ sí pè wá? Hello, kí ló kọ ìbọ̀lẹ̀ sí pè wá? Waliyat. Ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún mélòó? Kàtọ́zàn. Mẹ́rìnlá. Àdúgbò bọ́lẹ̀ wà? Àti egun, kí ló kọ́ lé kéwì yín? Asabaka. Albarka. Tó. Sister Waliyat abi. Imbola sehib zinde. Suratul Juma. Barakallahu fi. A jẹ́ pé inú múlùkù lè àátò yìí sí yẹn. Ṣé ń gbọ́ mi? Ok, ẹ bá wa ka báyìí nínú Kùránì sọ báyìí pé A'udhu billahi minash shaytanir rajim. وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة
ajá Waliy ẹsẹ̀ ń bọ́ mi. Hello. Mo ti fún yín ní kásìrì mo ní وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة أمي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إن لما طغى الماء جملناكم في الجارية Sister Waliy ẹ tún bẹ̀yẹn kà kí n gbọ́. ẹ gbọ́ Sister Waliy ẹsẹ̀ ń gbọ́. إن لما طغى الماء حملناكم في الجارية نعم Ọ̀rá Sister Waliy ẹ jọ̀ọ́ Allah subhanahu wa ta'ala sọ báyìí pé أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم برب المشارق والمغارب فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون إن سورة وني إن سورة ẹ ṣe pọ̀ jazakumullahu khair ẹ gba ìbéèrè. tó ní abala ìbéèrè Sister Waliy kí ni orúkọ bàbá tó bí bàbá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti pé ọdún mélòó ni ó wà tí bàbá rẹ̀ fi kú. kí ni orúkọ bàbá tó bí bàbá Ànábì grandpa Ànábì tó gbé Ànábì kí lórúkọ rẹ̀. Abdul Muttalib ọdún mélòó ni Ànábì Muhammad wà tí Abdul Muttalib fi kú. Huit ans tó jazakumullahu khairan ẹ ṣe ẹ mọ̀ létí gbọ́ Ọlọ́run yóò gba àdúrà wa mọ̀ béèrè ìbéèrè nítorí pé àwọn olómìn bá ṣe béèrè ìbéèrè lẹ́ẹ̀kan tẹ́nìkan gbàùn ó yẹ kí wọ́n lọ mọ̀ ṣèwádìí pé ní tí lè yọ gbà yẹ kí èmi náà mọ̀ gbogbo àtàgbọ́n akẹ́kọ̀ọ́ bá ṣe láǹfààní àti ìpè wọlé ó yẹ kí a máa gbìyànjú àti máa wá ẹ̀kọ́ nínú àwọn kan tí ọ̀tá béèrè sẹ́yìn Ọlọ́run yóò gbà fún insha Allah. Naam a wà ní etí ìgbọ́ fún àwa tí a bá tún fẹ́ wọlé ta ní ta fẹ́ bá wa ṣe ìjíde tí a ń ṣe ní òwúrọ̀ yìí kí Allah subhanahu wa ta'ala gba àdó a ní ẹnìkan ní tí ó ń pè wọlé. Alo, salamu alaykum wa rahmatullah. Kí ni ó kọ yín o? Muhammad láti Àlìǹká ọdún mélòó lẹ́ni? Ọdún mẹ́wàá. Níbo lẹ há Kùránì yín dé? Suratu Duha. Ọ̀dà. Àtúnyìn Suratul A'la.
Brother Muhammad kí ọdún mẹ́rin lẹ́ni. Ok àwọn lékéwù ní ìbò lẹ́tí ń kéwù kí ló kọ́ lékéwù yín. Darussalam. Darussalam àbí. Darussalam. Darussalam. Ok Brother Muhammad abanika a'udhu billahi minash shaitanir rajim. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ ni o. Brother Muhammad. Brother Muhammad. Hello Brother Muhammad. ẹgbẹ́ láti wà máa umiru yẹn. ẹgbẹ́ láti wà máa umiru. ويقيم الصلاة نعم فذلك دين القيمة إن الذين آمنوا وعملوا الصالحات. وده محمد كسي إني سورو يسي إن الذين آمنوا إن الذين كفروا نيوا إن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم ọ̀rọ̀ àbúrò Muhammad mo ti gbọ́ ẹgbọ́ mi ara ẹ bá ní ka Suratul Kawthar. Suratul Kawthar. Suratul Kawthar. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ọ̀rọ̀ ẹgbà ìbéèrè ń bọ̀ wá. tó afọwà Muhammad náà tó ẹ bá wa ka orúkọ Ọlọ́run láti bẹ̀rẹ̀ mẹ́wàá. Orúkọ Ọlọ́run 99 names of Allah. Àwọn orúkọ Ọlọ́run 99 náà. ẹ̀ka mẹ́wàá ń bẹ̀. Orúkọ Ọlọ́run 99. Àwọn orúkọ Ọlọ́run tá a máa ń kà. Ahlẹ̀ náà yóò lè má obi ń kọ́ omi. Ahlẹ̀ àbẹ̀wò pẹ́ náà ẹ̀ka yìí mẹ́wàá mẹ́. péré ń bẹ̀. Orúkọ Ọlọ́run, àwọn orúkọ Ọlọ́run, Asma'ullahi al-Husna, àwọn orúkọ Ọlọ́run. Ya Rahman, Ya Karim, naam, àbí? Ma? Yá ya ayu. Ya Hayyu, Ya Qayyum, di mẹ́rin. Ya àbíkò sínú ọkọ̀ Ọlọ́run ọba o. ẹgbẹ̀yẹ̀jú inshallah jazakumullahu khairan ṣe bọ̀ sílámù. ya Latif. Ya Latif, Muhammad ẹkú gbìyànjú ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ tó wà ní etí bọ̀. ẹ̀ṣẹ̀ pọ̀ assalamu alaikum warahmatullahi ẹ̀ṣẹ̀ pọ̀ brother Muhammad. tó a kí ọmọ wa Muhammed tí ó pè láti àlékà ǹjẹ́ láàrin bí ìṣẹ́jú kan sí kejì gbogbo ẹtí ẹ̀ tún pè wá ẹ farabalẹ̀ a máa gbà yín ní ẹyọ kọ̀ọ̀kan ẹ jẹ́ kí a lọ sí abala ẹlẹ́ẹ̀kejì àtúnpadàbọ̀ abala ẹlẹ́ẹ̀kejì àtúnpadàbọ̀ láàrin ìṣẹ́jú kan abala ẹlẹ́ẹ̀kejì àtúnpadàbọ̀ ẹ ṣé. Àmọ́ ìyá kìíní kan ń tò fún oúnjẹ rẹ̀. ọgbọ̀n ya ló kù ní ọmọ. ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة
يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة. a dúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí mọ́ pé tẹ́ wọn lé inú yín dùn pàápàá jùlọ àwọn òbí a ní kí a sinmi ìṣẹ́jú bíi méjì àbí mẹ́ta kó ló ti pé a padà wá sí abala ìdíje Al-Qur'an ká tó wá sọ àwọn tí wọ́n gbogbo àwọn òkè gbogbo etí ẹ̀ ń pè wá a lè tí ì gbé ìpè ní ìsìn farabalẹ̀ ìṣẹ́jú bíi méjì àbí mẹ́ta ẹ ní sùúrù fún wa ìṣẹ́jú méjì àbí mẹ́ta kó ló ti pé a wá sí abala yìí kásá lọ sí abala ìpolówó ọjà náà afẹ́sọ yìí sọ fún yín pé ojúlẹ̀ṣe ìyá Fatiu ojúlẹ̀ṣe ìyá Fatiu wọ́n bẹ ní àdúgbò orí pàfẹ́ láti já sí bùlùfà àwọn tabatikó ní kọlọ́ndínlápẹ́ tabakó kọlọ́ndínlápẹ́ tẹ bọ́ sórí pàfẹ́ òun ìyànà kejì níbi Ibrahim lásùmí sílẹ̀tì rí iléeṣẹ́ ìyá Fatiu ibẹ̀ ni wọ́n kú sí ibẹ̀ ni wọ́n wà nísìnyí ẹ fẹ́ ra àwọn Kùránì lọ́kọ̀ òjọ̀kan ẹ̀kan sí wọn lójúlẹ̀ṣẹ́ wọn ẹ fẹ́ ra àwọn gáàsì ẹ̀kan sí wọn lójúlẹ̀ṣẹ́ wọn tàbí kẹ̀pẹ́ wọn lórí 91430655 ẹ̀pẹ́ ojúlẹ̀ṣẹ́ ìyá Fatiu bẹ́ẹ̀ bákan náà wọ́n sọ fún yín pé ojúlẹ̀ṣẹ́ Bacta níbi tí wọ́n ti ń tàwọn tùràrí lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a lè máa fi jọ́sìn tí ọgọ́ta bá tàn báyìí inú àwọn mọ̀lẹ́kọ̀ọ́ mọ̀ọ́dún ní tí wọ́n wá bẹ̀ wá wò eléyìí da púpọ̀ láti máa tan àwọn tùràrí sínú ilé àbí àwọn nǹkan olóòórùn tó jẹ́ pé èyí fi ṣiṣẹ́ nínú ẹ̀mí ẹlẹ́rìí ojúlẹ̀ṣẹ́ Bacta tàbí kẹ̀pẹ́ wọn lórí 90088139 ẹ̀pẹ́ ojúlẹ̀ṣẹ́ Bacta láti ra nǹkan wọ̀nyí bákan náà a máa fi àsìkò tó sọ fún pé ìyá púpọ̀ ajabalikis àmúlùdùn wọn ni ká máa sọ fún pé ìyàwó lẹfẹ ṣe ni ìkọmọ lẹfẹ ṣe ni ìṣílẹ lẹfẹ ṣe ni gbogbo tí ẹ fẹ́ ṣe tẹfẹ kí ibẹ̀ ó máa dùn kó mọ náírà ẹ ṣàpẹ ajabalikis ìyá pàpọ̀ ó síbẹ̀ kí ibẹ̀ kó lè dùn kó lè náírà ní pápá jùlọ àsìkò Ramadan tá a wà yìí wọn ní àwọn aṣọ kan tó ń bẹ lọ́wọ́ tàwọn tí ẹ bá ṣe tán láti rà wọn tó jẹ́ pé ẹ máa fi gbáyùngè lówó kọ́kú fún àsìkò Ramadan ẹ kọ sí ajabalikis ìyá pàpọ̀ lórí 90297117 gbogbo ẹtí ẹkọ wà gbọ náà ni à ń rí bákan náà a ti máa fi àsìkò yìí a máa fi sọ fún yín pé ilé kéwú Yorùbá ó ń bẹ ní flojade wọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bèrè fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ilé kéwú Yorùbá yìí ó ń kọ́ àgbà wọ́n sì ń kọ́ ọmọ kéékèèké fún ilé kéwú Yorùbá ní flojade ẹ lè pè wọ́n lórí 96677274 bákan náà iléeṣẹ́ Ivoirian International owó ẹni tó jẹ́ pé pọ̀tàbù yìí ó ti dẹnu kọlẹ̀ ẹgbẹ́ pọ̀tàbù lọ fún Ivoirian Isaka International kan máa tún pọ̀tàbù yìí ṣètò báyìí tó ṣe inú ìyá dùn lówó pọ́kú ni o ẹ̀kọ́ ẹ̀fọ́ kòrónà mọ́ àbí kò tiẹ̀ gba ṣáàjì mọ́ gbogbo àwọn kan tó ṣe kàn ẹ̀kọ́ sí Ivoirian International lè pọ̀ lórí 91858151 náà ni ẹ̀kọ́ ojúléṣẹ́ Ivoirian International bákan náà má gbàgbé àti sọ fún yín láti bí ọjọ́ mélòó pé ìpàdé ìlú Abẹ́òkúta ìwọ tó wà kó jọmọ Abẹ́òkúta tòótọ́ gbìyànjú láti máa bá ìlú rẹ̀ ṣèpàdé wọn lẹ́yìn Ramadan ìpàdé yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu ìwọ tó bá tí mo tí wọ́n ti ń ṣe tó jọmọ ìlú Abẹ́òkúta tó jẹmọ Abẹ́òkúta ọmọ Ìgbàlẹ́ṣàbí o lè pọ̀n lórí 91544505 pè wọ́n lórí 90063683 fún ìpàdé ìlú Abẹ́òkúta bákan náà gbogbo ẹni tí ẹ fẹ́ ra èlùbọ́ láti fi ṣọdún àbí láti fi gba àwọn bàwẹ̀ tó kù yìí ẹ lè pe 919296001 ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí bákan náà láti wọn àsìkò sọ fún mi pé ojúléṣẹ́ Tasbih Salami wọn ní gbogbo àwọn tí a ń gbẹ́ bọ́ọ̀hù tí à ń kọ omi àbí tómi yóò dá tó àbí tí àwọn ẹ́ńjìnì tá a fi ń gbómi jáde ẹ́ńjìnì yóò dá tó wọn ní kẹ́kọ̀ọ́ sí àwọn ọlọ́jà síbi tó Tasbih Salami náà ni wọn ní kẹ́kọ̀ọ́ sáwọn fún àwọn irinṣẹ́ láti máa fi fa omi àbí omi ń darogún sọ̀rọ̀ tí ní àbí omi tẹ́ fi wẹ̀ ló ń darogún tí ò jáde àwọn kìnìún ìtẹ́ bá ti rà á ẹ rí i pé lọ́gán náà ni wọ́n á gbọ́n omi yìí dànù fún yín láì mú wàhálà dání ẹ̀kan sọ̀rọ̀ iléeṣẹ́ Tasbih Salami bákan náà iléeṣẹ́ Total Tools ti wọ̀ ní Togo wọn bẹ náà àdúgbò àzìbító wọn ni kí á gbìyànjú láti kọ̀ sáà fún gbọ́ àwọn èròjà ohun tí a fi ń kọ́lé àti ohun tí à ń lò ní àwùjọ wa lórí iléeṣẹ́ Total Tools náà láti rí eléyìí ǹjẹ́ ní abala ìdíje Al-Qur'an èyí tó kàn náà ni pé kí a gba ọmọ bíi méjì
torí pé ẹ wo ojú aago rẹ̀ pé aago ọ̀hún ó ti ń rebi àná kó tó wá di pé àwọn àfa wọn sọ pé àwọn tó gbọ́ lókè ní ẹ jẹ́ kí aago ọmọ bíi méjì kò lè di pé a máa tẹ̀síwájú. Salamu alaikum. tó kí ló kọ rẹ o. Abubakar ọmọ ọdún mélòó ni ọ. 11 years old Abubakar. Àdúgbò wo ni o wà. Láti Pota. Ilé kéwú kí ló kọ́ ilé kéwú rẹ. Grand Mosque àbí Grand Mosque ní Zongo tó bisimilayi. Brother Abubakar nbọlẹ ha Qur'ani yìí dé Suratul Qadr. Ok, ẹ kà fún wa láti bẹ̀rẹ̀ ká bọ́. Ẹ kà láti Suratul Qadr tẹ́yìn gẹ̀ sọ yẹ ká bọ́. Brother Abubakar ṣé ẹ ń gbọ́ mi dáadáa. Ok, ẹ ṣe pọ̀ ẹ gbìyànjú ẹ bá ní Ọlọ́run bá sọ nínú sura kan ní a'udhu billahi minash shaitanir rajim ó ní summa ẹ mọ́ bọ́ latarawunna al-jahim inú sura wo ni. لترون الجحيم نصرة وني نصرة وني تكاثر بورا محمد بورا بكر باو إنه سورة التكاثر لك بيابي أشكو جزاكم الله خير شكو tó ìbéèrè. bọ̀rọ̀ Abubakar ní abala ìbéèrè tí a bá fẹ́ gbé irun dúró lẹ́yìn ìkọ́mọ̀ á sì Allahu Akbar àìbẹ́ẹ̀kọ́ tí a bá sì Allahu Akbar yìí kí ni a máa wí ká tó ka Fatiha. Allah akbar gbọ́dọ̀ tóbi tó jazakumullahu khairan mọ́ wọlé etí gbọ́ ẹ ṣe. tó ẹ ṣeun Abubakar alẹ́ lómi tí wọ́n tún ń pè wá ní ojú òpó salamu aleykum bóyá ẹnìkan tí a gbà kẹ́yìn náà ni wọ́n ń pè wá yìí torí àwọn ìmáàmù wa wọ́n gbọ́dọ̀ bá wa ṣe ètò yìí kó yanjú àwọn ọmọ wa pè salamu aleykum salamu alaikum wọ́n ti kó ní ojú òpó ẹnìkan tó kù náà tí a fẹ́ gbà náà nítorí salamu alaikum ẹ̀dá òkèlè ọkọ̀ bẹ̀rẹ̀ sí pé wá. Sabura. láti àdúgbò. Sabura láti Lomlaba. ọmọdún mélòó ni. ọmọdún mẹ́wàá. ibo la ti ń kéwú. ó kọ́lé kéwú. Grand Mosque Zongo tó. Bẹ́tẹ̀ sẹ́yà bí. Ya bismillah. Ok, nbọ̀lẹ̀ sí hifz yín dé. Suratul Fajr. Ok, ka Suratul Fajr ká gbọ́. بسم الله الرحمن
والليل إذا يسر هل في ذلك قسم الذي هجر هل في ذلك ترى كيف هل في ذلك قسم الذي هجر مهم. ألم تر كيف فعل ربك بهاد إرم ذات البهاد إرم ذات إرم ذات الإماد نعم التي لم يخلق مثلها في البلاد Krista Sobora Krista Sobora ẹni sùúrù ọ̀dà يوم يكون الناس كالفراش المبثوث inú sọ́ra wọ̀ ni. يوم يكون الناس كالفراش المبثوث inú sọ́ra wọ̀ ni. Sọ́ra tó. Ọ̀dà ṣepọ̀ ẹgbẹ́ ìbéèrè. tó Hajiya Sabura tí a bá fẹ́ kírun tí a rómi kí ni ṣẹlẹ̀ Islam ní a máa ṣe a fẹ́ kírun a wà rómi kí la ṣe a fẹ́ kírun a wà rómi kí la máa ṣe. Tayam Allah akbar gbọ́dọ̀ wá tóbi. tó Abéèrè béèrè ìlànà tí wọ́n dáhùn àbí. bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn dáhùn àti sánsá ìlànà láti òkú bá sáwọn èèyàn fọkàn bá lọ lórí ètò ẹ̀ ní àbí wọ́n kàn gbọ́ lásán náà ni. tó mo wà létí ìbọ̀ ẹ ṣe. tó ẹ̀ǹgbọ́n ìtẹ́ náà fàlẹ́ tẹ́ pé wá ti bá ojú àgọ́dẹ̀ pàgọ́ òun ti ń rẹ́dí àná ó ti sọ bàbá wa ó ti sọ tàyámọ̀m ó ní tàyámọ̀m ó tún sọ ọmọ fi lárúbáwá sọ ni bàbá ti kí ọmọ ti sọ pẹ̀lú bí wọ́n ti kọ́ wọn lè kí ó pẹ̀lú gbóló àmọ́ ọ̀dọ̀ táwa bàbá ti wá bàbá ti fi táyà sí táyà mọ́mú yẹn bó ṣe kọ́ àwọn lè kí ó bó wọ́n sì ní kọ́ pé làwọn ṣe ń pè ọmọ ti sọ ti dáhùn ìbéèrè ṣé bàbá wa bá ti fẹ́ kí àwọn òbí wa máa ṣe fáwọn ọmọ iná ni bàbá tí wọ́n ṣe yẹn ẹ̀rí ó túmọ̀ sí pé àwọn òbí kan tún wà tí wọn ò fi kéwú ṣeré fáwọn ọmọ eléyìí inú wa dùn à ń lè gba ìpè kankan mọ́ ẹ dákun torí pé àdé bí ju ìṣẹ́jú mẹ́wàá lọ àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ìmọ̀mù wa ogun àwọn tí wọ́n pè wá látàná látòrí àfáwà Abdallah ní Sàgbàdo ní Darul Ulum Hanifa ní Zongo Rukoya Yusuf ní Sàgbàdo ní Darul Ulum Hussein ní Zongo ní Darul Ikema. Kí ṣe Rukaya Wikaya tó. Kílẹ̀ pé Wikaya. Ó tún délé inú o Wikaya tún nù o ẹ dákun ẹ tẹ́ pé wá aná lè gbà pé kọ́kọ́ mọ́ ẹ dákun tó ń sọ lọ́hùn Abdulrahman tí òun náà pè wá lánàá Wikaya tó tún wọlé tó náà tún pè wá Shakir àti Ìdáyàtù ní Adiyatu tí òun náà tún pè wá ní Daru Kitab wa Sunnah bákan náà ni Muhammad Awal tí òun náà tún pè wá ní Sàgbàdo bákan náà ni Saheed láti Darul Ulum lónìí Muhammad láti Zongo ní Nuru Idaya Fawaz láti Potan Darul Ulum Rashida Yusuf ní Darul Ulum Abdallah ní Darul Naim Babajide Odija láti Daru Kitab wa Sunnah Mariam láti Nurul Islam Waliya láti Atigun ní Albarka Malik àti Muhammad ní àti Alenka bákan náà ni Abubakar ní Potari Gromoske pẹ̀lú sọ̀bùrà tí àwọn náà pè wá àwọn pọ̀ tí wọ́n pè wá àwọn túpọ̀ ẹ̀ tí wọ́n tún pè lójú òpó tí wọ́n fà yílẹ̀ tó kí ni àbájá ètò wa o. Kí Ọlọ́run sànà kí ó ló tì wá. A rí i pé ní àwọn tí wọ́n lọ fún júùsù mulk tí wọ́n kà fún wa nínú júùsù mulk wọ́n jẹ́ àwọn mẹ́ta tí n bá sí ká. Àwọn mẹ́ta. Àwọn mẹ́rin.
so nínú júzù múlùkù yẹn nísìnyí a rí broda Waliya sister Waliyat a sì rí broda Shakir nínú júzù múlùkù ni a rí broda Abdulrahman tí wọ́n padà wọlé fún ìbéèrè kan yòókù mọ́ lánàá a sì rí sister. Fún wa ní ìṣẹ́jú mélòó kankan fi kúrò gbogbo ẹ̀ pọ̀ àti ti ìbéèrè kan bá dà. ẹrù pọ̀ tó nígbà tí wọ́n rò pọ̀ lọ́wọ́ láti ṣe kí a mọ ẹni tí ó gbígbà òrókè ẹ jẹ́ kí n fi àǹfààní ilẹ̀ fún ẹ̀yin ìyá wa tẹ̀ ń bẹnu lé bàbá tẹ̀ ń bẹnu lé ètò yìí kí lẹ rí sí bóyá àwọn ìyá wa ẹni méjì àbí mẹ́ta báwo ló ṣe rí lára yín kí lẹ rí sí ẹlòmíì sì ń bẹnu lé tó pé àwọn náà lè pè ètò yìí sì dùn mọ́ mi o èmi náà fi ẹ̀bùn kún ẹ̀bùn tí ẹ ti nílẹ̀ ẹ jẹ́ ká gbé tí ó ń pò báyìí náà àmọ́ bóyá nínú àwọn ìyá wa àwọn bàbá tí ń bẹ nílé salamu aleykum salamu aleykum salamu aleykum tani bá a sọ̀rọ̀ Latifat a ti parí ìdíje kùránì àwọn bàbá aláfẹ́ ní kọ́ pè wá kọ́ bá wa sọ̀rọ̀ ṣẹ́gbọ́ àyàdùn wa dùn o Latifa à ń gbọ́ yá mọ́ kí wà níṣó. Àmín 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 o ẹ ṣeun o tó ẹ̀ẹ́dẹ̀gbẹ́ náà ọmọ wa tẹ̀ ń dùn wọ́n tíráì wọ́n sọ ìwọ̀nba èyí tí wọ́n lè sọ nínú èdè Yorùbá láti ṣe àdúrà tí ó pọ̀ fún àwọn àfáà àti gbogbo àwọn tí wọ́n pè atúndẹ́lómi tí wọ́n pè wá salamu aleykum àwọn tí kò ní ojú òpó ó wà ká gba àwọn ìyá wa méjì àbí mẹ́ta kan kí a gbọ́ ìmọ̀ràn àti gbólóhùn tí náà kí ni ohun tí ẹ̀yin náà bá wa rí sí ọ̀rọ̀ tí àwọn tá a gbé kalẹ̀ yìí àbẹ́lẹ̀ tá a gbé kalẹ̀ yìí salamu aleykum salamu aleykum ẹ káàárọ̀ kí ló kọ yìí o ọlọ́run ló ní ẹ̀rẹ́ àkọ́bílẹ̀ sípò àkíló kọ yìí ìyá Sheriff láti kúta náà à ń gbọ́ yín adúpẹ́ ọlọ́run ló ní ìdárúmọ́jú nìyẹn o àmì o inú wa dùn ẹ ṣeun ìyá Sheriff o alo ẹ ṣeun agbọ́yé o adúpẹ́ akíyà Sheriff tí wọ́n ní kí àwọn náà kọ́ ní káwọn kí wa ní salamu aleykum salamu aleykum salamu aleykum salamu aleykum àwọn náà ti kó ní ojú òpó bẹ́ẹ̀ ṣe tẹ̀ salamu aleykum salamu aleykum wa aleykum salamu aleykum ló kọ́ ẹ sí pé wá màmá láti kége tí wàá ń gbọ́ yín o ọlọ́run ló ní. àmín àmín o àdúpẹ́ ìyá wa o ẹ ṣé o àwa nu àmín o àmín o àmín o àmín àmín wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh àtúnú àwọn olùmíì tó tún pè wa aleykum salaam àkìlẹ̀ ọkọ̀ rẹ̀ tí ń pè wá. ìyá ẹrú ọlọ́run láti tọ́ tí tí ò wá ń gbọ́ yín o ọlọ́run ló ní àmín 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 àtò Allahu Akbar ẹ ṣeun ìyá ẹrú ọlọ́run owó ńlá lè fi ránṣẹ́ òun wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ìyá ẹrú ọlọ́run wọn ní àwọn afẹ́kùn márùn ránṣẹ́ àwọn bá ti kú fún gbogbo wọn ẹni tó bá ti gbígbó olókè náà ni ó gbà láàrin wọn àti wàá mẹ́rin ní àárọ̀ yìí salamu aleykum
salamu alaikum. Ó ti kò ní ojú òpó salamu alaikum. Àwọn náà ti kò ní ojú òpó lókè lọ́hùn ojú òpó wá sílẹ̀ àwọn ọ̀yà àwọn bàbá là ń gbà lásìkò yìí ná àti ní ẹlòmíì tí wọ́n tún pè wá salamu alaikum. Wa alaikum salam. Ẹ káàárọ̀ ìyá Yorùbá látàdé ogun bisimilah. Àmín. 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 Allahumma àmín. Àmín kò fẹ́ àkùn. Àmín. 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 Àmín kò fẹ́ àkùn. Allahumma àmín. Illa billah aliyul azim. Tó wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun ìyá Yorùbá láti àtìgùn tí àwọn náà tún pè wá wọ́n gbé sí jáde nísìnyí wọ́n ń dúró gbogbo ẹ̀kọ́ àwọn àfáà wọ́n rò pọ̀ láti gbé ìsìn náà jáde fún wa àwọn tí wọ́n gbogbo orókè àwọn tí wọ́n ṣe dáadáa nínú Kùránì kíké àti ìbéèrè ní ọ̀dọ́ kò jọ̀kan à ń fìgbà yẹn náà a fi gba àwọn òbí wa tí wọ́n ń bẹ nílé salamu alaikum. Ẹ dákun bàbá Èkó kọ́ ni bàbá Èkó látọ̀dọ̀ Ṣẹ̀rífà Aláàkẹ́ à ń gbọ́ yín o àdúpẹ́ Ọlọ́run ló ní àmín o. Ẹ ṣe pọ̀ sá. Àmín. 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 Sallallahu alaihi wasallam. Salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣe pọ̀ lọ́mọ ní tó gbọ́ fún yín. Tó akéwògbè tí ẹ̀ ń pè wá tí ẹ̀ ń bá wa fìlàkà ẹ̀ fi ń bá wa lọ lórí ètò yìí àwọn ọmọ tó gbogbo orókè abẹ́rẹ́ sí dárúkọ wọn ẹ̀bùn tí wọ́n wá gbà àti nínú àwọn bàbá wa kan àwọn ìyá wa kan náà tí àwọn náà tún pè wá salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀dá àtàlù bá sọ̀rọ̀ tún pè wá. Alhaji Ọbásanjọ́ àwọn Taofik láti Troposime tó à ń gbọ́ yín o. Àmín. 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 Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Tó wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run bá fún yín ní àlùbáríkà tó pọ̀ nǹkan tá à ń fẹ́ lélẹ́yìí ẹ ṣeun ọwọ́ yóò mọ òrùké o. Tó a kí bàbá wa Mutoir láti lè ṣe Ọbásanjọ́ wọn ní ọmọ tó bá gbogbo òrókè ó gba ẹ̀bùn fan ẹ̀yẹn fọ̀ndìlátẹ̀ ní òwúrọ̀ yìí àdúpẹ́ ìyẹ̀rọ ọlọ́ àwọn náà ní àwọn fún wa ní àpò 5 fún fikún ẹ̀bùn èyí tí ó tún wà nílẹ̀ tó fáwa ẹ jẹ́ ká ṣe pápá ìṣẹ́jú mẹ́rìnlá ní ọmọ wo ní gbogbo òrókè kí lórúkọ ọmọ tó gbogbo òrókè. Ní a rí i pé a pín wọn sí ìpele mẹ́ta aláwọn tí wọ́n ka láti múlùkù fún wa àti láwọn tí wọ́n ka nábà eléyìí iṣu méjì àtàwọn ní iṣu kan kí Ọlọ́run bá ní sí ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà fún wọn. Àmín. Alákọ̀ọ́kọ́ èyí tá kọ́kọ́ pé wọlé kó tó di pé àwọn máa pé yòókù àwọn ẹni tí wọ́n ṣe júzù tàbáraka eléyìí iṣu 4 ẹni tó kọ́ jẹ́ pòkè níbẹ̀ ni afáwà Ṣáàkìr. Afáwà Ṣáàkìr.
Allahu akbar. Allahu akbar. Bá ẹni tó jẹ́ pò kejì ń bẹ. Ṣakiru láti níbo lòun ti. Láti ṣe pọlọnú. Láti ṣe pọlọnú. Ṣakiru láti ṣe pọlọnú. Àná ló pe nàbó ni. Lánàá láti ṣe pọlọnú. Àfáà Ṣakiru láti ṣe pọlọnú. Wọ́n ní ẹ̀yin lẹ́sẹ̀ pò kíní ẹ ti jẹ ẹ̀bùn fáànù kan ẹ gba fáànù kan ẹ gba rice 10 kilo ẹ gba Kùránì kan ẹ sì gba ìtẹ́ kírun gan inshallah. Ẹni tó jẹ́ gbákejì ẹ̀pọ̀ kejì òun ni sista Waliyat láti Àtẹ̀gùn. Sista Waliyat láti Àtẹ̀gùn tó àwọn gba Quran wọ́n gba ìtẹ́. Ẹni tó jẹ́ pọ̀ kẹta níbẹ̀ yẹn òun náà ni broda wa Abdulrahman lánàá làwọn náà pè ó. Lánàá làwọn náà pè broda Abdulrahman lánàá. Àwọn náà gba àwọn mẹ́rin náà ni wọ́n gba Quran pẹ̀lú àwọn mẹ́rin náà ni wọ́n jíde láàrin yẹn. Ẹni ẹlẹ́kẹrin nínú wọn ni sista Mariam. Sista Mariam àwọn náà gba Quran pẹ̀lú ìtẹ́ tó ẹlẹ́ẹ̀kejì. So. Àsìkò náà ti ń re bí àná a sì fẹ́ pè ń àwọn ọmọ kéékèèké ẹ rí pé wákàtí méjì tá a ṣolùgbọ̀wọ́ ẹ̀ náà pàápàá kò tún gbà wá ó gba ọmọ náà pè wá ọmọ mi ti ń bínú nílé ọmọ mi ti sunkún pé wọn ò jẹ́ kó wọ́n ó pè kì í ṣẹjọ́ tiwa àsìkò náà ni ló mú wa ní òwúrọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀la a rí i pé ẹ bá pe gbogbo àwọn ọmọ tó kù yẹn. Àwọn tí wọ́n lọ fún jùzù nàbà. Ẹ dákọ̀ wọn. Pòkínní ní àárín yìí ó ní Wikoyat. Wikoya sista Wikoyat ló mú pòkínní ní àwọn jùzù nàbà àwọn tí wọ́n lọ fún isu méjì. Ẹni tó yẹ pò kejì náà ni Abubakar broda Abubakar pòkẹta náà ni Said. So pòkẹrin ní àárín yìí náà ni Sọ̀búrà. Tó àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní inú àwọn ọmọ kéékèèké wọn ẹni tó ṣe kù kíní yóò gba àpò 5 tí ìyàwó ẹrú Ọlọ́run tí àwọn mú wá yóò gba àpò 5 náà ọmọ kéékèèké wọn. Àwọn náà ni sista Wikayat yóò gba àpò 5 yóò gba 5 kilo yóò sì gba Al-Qur'an pẹ̀lú ògo Ọlọ́run ọba inshallah. tó afáwa. Àwọn ni tí wọ́n lọ fún isu kan ẹni alákọ̀ọ́kọ́ náà ni brother sista Mufidat náà ló mú pòkínní gbákejì tí wọn pòkejì òun náà ni Rashidat bùkẹ́ta náà ni Muhammad Bukari òun náà ni Abdullah. Òun lẹ ti gbọ́ yẹn pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá ti pè mí 90076361 63 ẹ pè mí kẹ́ wá gba ẹ̀bùn yín pẹ̀lú ògo Ọlọ́run. A kí àwọn ọmọ wa Waliy tí a pè tí wọ́n sì dá wa lóhùn. Abákan náà ni a kí àwọn afáwa Ibrahim Mutoir Kewuyemi tá a pè wọ́n tó sì dá wa lóhùn. Àsìkò náà ni ò sí pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa pàdé wa lédè French àti ègùn lọ́la French àti ègùn la fẹ́ sọ lọ́la fún àwọn tí wọ́n túbá tí wọ́n sì ń di àǹfààní ètò yìí ó gbé tẹ́ ìṣèlúgbọ̀wọ́ owó yóò gbé o ẹ̀yin tẹ́ ìfúnjẹ jẹun fún aláìní Ọlọ́run bá wà pẹ̀lú yín bẹ́ẹ̀ lájú mi kún tẹ̀kísẹ́ tó gbé sókè tó gbé sílẹ̀ Alhaji Muhammad sọ́ọ̀lù Eletiọfẹ lèmi jẹ́ ọmọ mi Ashraf náà bẹ́ẹ̀ bí pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún dọ̀la ẹ pàdé Latif lórí ètò Fresh àtẹ̀gùn ẹ tún pàdé èmi náà lórí ètò Fresh àtẹ̀gùn kó lè jẹ́ àǹfààní gbogbo wa bí màá fẹ́ lè dàgbére fún mi pé salamu alaikum wa rahmatulahi wa barakatuh ó gbé tẹ́ ìjẹ̀bùn ẹ dákun ẹ pè wá kẹ́ wá gba ẹ̀bùn yín inshallah kẹrìm salamu alaikum wa rahmatulahi wa barakatuh.